lóòótọ́ ni Sanku Comedy ti jáde láyé o ẹ má rìn jìnnà ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ lórí ẹ wá gbọ́ o. Ó ti lé ní ọjọ́ méjì báyìí tí ìròyìn kan tó jáde lórí ẹ̀rọ ayélujára ti sọ pé gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú nẹ̀ Sanku Ọláníyì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sanku Comedy ṣàgbákò ìjàmbá ọkọ̀. Ìròyìn ìjàmbá ọkọ̀ ọ̀hún tí a gbọ́ pé ó ṣẹlẹ̀ nílùú Odò Ọba lópópónà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ ló ti mì orí ayélujára tìtìtì láti ìjẹta ọjọ́ ajé títí di òní o. Iléeṣẹ́ ìròyìn gbìyànjú láti bá ẹbí Sanku sọ̀rọ̀ kí a lè mọ òkodoro ohun tó ṣẹlẹ̀ gan-an àmọ́ pàbó ni gbogbo ìgbìyànjú wa já sí báyìí o. Àmọ́ àwọn akẹgbẹ́ Sanku ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀dọ́mọdé adẹ́rìn-pòṣónú náà ti jẹ́ Ọlọ́run nípè. Kinat 2404 tó jẹ́ ọ̀kan lára àwọn akẹgbẹ́ Sanku kọ ọ̀rọ̀ sójú òpó TikTok rẹ̀ wípé Adétọ́lámi Abdulsamadi ó sọ fún mi pé wàá tètè lọ ní kíákíá báyìí jọ̀wọ́ dìde ńlẹ̀ torí a sì ní oríṣiríṣi nǹkan láti jọ ṣe pọ̀ Sanku mi o. Kinat 2404 fi onírúurú fọ́tò Sanku sójú òpó TikTok rẹ̀ náà. Fúnmi Awẹ́lẹ́wà náà sọ̀rọ̀ lórí ikú Sanku lójú òpó Instagram rẹ̀ pé ìbànújẹ́ ńlá ni ikú ọ̀dọ́mọdé adẹ́rìn-pòṣónú náà jẹ́ o. Ó ní àwọn ń gbàdúrà nígbà tóun gbọ́ pé wọ́n ti gbé Sanku lọ sí ilé ìwòsàn Bowen Hospital nílùú Ògbómọ̀ṣọ́. Fúnmi Awẹ́lẹ́wà ní kí ló wá dé báyìí Ọlọ́run o. Adẹ́rìn-pòṣónú mẹ́rin òsẹ́ni náà sọ lójú òpó Facebook rẹ̀ pé Elédùà kó Sanku yọ lọ́wọ́ kú òjijì ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ó ní ìyàlẹ́nu ló wá jẹ́ wípé àsìkò yìí ni Sanku padà kú o. Gẹ́gẹ́ bí ìròyìn kan ṣe fìdí rẹ̀ múlẹ̀ ẹni ọdún 25 ni Sanku kó tó di pé ó ṣàgbákò ìjàmbá ọkọ̀ lópópónà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́. Lọ́dún 2021 ni a gbọ́ pé Sanku bẹ̀rẹ̀ iṣẹ́ adẹ́rìn-pòṣónú o tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ díẹ̀díẹ̀ lórí ìtàkùn ayélujára. Àmọ́ lọ́dún 2024 ni òkìkí rẹ̀ kà gẹ́gẹ́ bí adẹ́rìn-pòṣónú lẹ́yìn tó kópa nínú síkíìtì kan tó pa ọ̀pọ̀ èèyàn lẹ́rìn-ín. Ẹ̀bùn ìpanilẹ́rìn tí Elédùà fi jíkì rẹ̀ àti onírúurú síkìtì àrà ọ̀tọ̀ tó máa ń ṣe wà lára àwọn nǹkan tí ọ̀pọ̀ èèyàn fi fẹ́ràn rẹ̀. Látìgbà tí ìròyìn ikú rẹ̀ ti jáde ní ọ̀pọ̀ èèyàn pàápàá jùlọ àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣèdárò rẹ̀ lórí ìtàkùn ayélujára o. Sanku Comedy ti jáde láyé o. Ìròyìn yàjò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí, ẹ máa bá wa pín ìròyìn yìí ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.